من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Al-Wazir Akeugba Gold ọmọ Akeugberu mo tún dé. Ọlọ́run dákun ṣàánú àwa mama jarogun. Ọlọ́run dákun ṣàánú àwa mama jarogun. Àmín. Báfẹ́fẹ́ láfẹ́jù igi oko lè wó. Ìdààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pín. Ọlọ́run dákun ṣàánú àwa mama jarogun. Ojú wí tìyẹ Ọlọ́run dákun ṣàánú àwa mama jarogun. Ọlọ́run dákun ṣàánú àwa mama jarogun. Àmín. Báfẹ́fẹ́ bá fẹ́ láfẹ́jù igi oko lè wó. Bí ìdààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pín. Ọlọ́run dákun ṣàánú àwa mama jarogun. Fẹ́ni tó yẹ bá pé fẹ́ni tó ní làákàyè ẹ̀kọ́ tó pọ̀ ní ń bẹ lára ogun tí ń jà lọ́wọ́ ní Palestine àti nílẹ̀ Israel. Ẹ̀kọ́ tó ga níbẹ̀. Ìdálmárì òkà náà ti láwù fìkìrọ̀tún. Wàfí kulli shay'in láwù ìbúrọ̀tún. Walillahi fi kulli tahrikatin. وتسكيني في الورى شاهد. وتسكيني في الورى شاهد. Ọlọ́pàá dáyẹ̀ lẹ́ni tó yẹ pé ìdálímọ̀rí òkànàtì láàfikìrọ̀tún. Ìdálímọ̀rí òkànàtì láàfikìrọ̀ tẹ́nìyàn bá ní ìrònú jinlẹ̀. Ìdálímọ̀rí òkànàtì ìbúrọ̀tún. Gbogbo nǹkan pátá látara gbogbo nǹkan ni ó ti máa rí àríwòye. Àfi tó lè ṣe láwọn ìbúrọ̀tún. Ẹ wò ó, bọ́lá ń bá sọ̀rọ̀ fún wa nínú Al-Qur'an. Ọba mi a máa sọ ìtàn nínú Qur'an. Bó ṣe wà nínú Qur'an, ló wà nínú Bíbélì, ìtàn oríṣiríṣi. Ọba mi ò sọ̀tàn nítorí ká lè dẹnu lẹ̀ lásán. Ọba mi fẹ́ ká kẹ́kọ̀ọ́ ni. Ọlọ́run sọ fún aláyè kan nínú Al-Qur'an. Ọlọ́run ìrẹ́ ànábì bá ń sọ fún wọn fàkṣoṣo lẹ́kọ́ sọ́sọ́. Ìrẹ́ ànábì bá ń sọ fún wọn dá mi lóhùn. Ìrẹ́ ànábì bá mi sọ ìtàn yìí fún wọn. Bóyá wọn àjẹrònú tí ẹ bá gbọ́ ìtàn. Eléyìí ń jẹ́ ká mọ̀ wípé ìdí tọ́ba mi fi ní ká máa gbọ́ ìtàn nínú Qur'an, nínú Bíbélì, nínú àwọn ìwé míì tó jẹ́ ìwé ẹ̀sìn. Ọba mi fẹ́ ká kẹ́kọ̀ọ́ ni o. Ẹni ọba tara ìṣubú ẹni kan tó bá kẹ́kọ̀ọ́ ó jẹ́ olóríire ni o. Ẹni ọba tara ìṣubú ẹni kan tí ò kẹ́kọ̀ọ́ tó náà tún jì síbẹ̀ ó yẹ kan yẹ ọpọlọ ẹ wò. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 20 times. Ọlọ́run mi ò bá mi dá orí bò wọ́n nígbà ìmọ̀. Àmín. Ẹ̀kọ́ lọ́lọ́run fẹ́ ká kọ́. Kódà lórí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ayé, àwọn ìṣẹ̀lẹ̀ ayé tí bá ń ṣẹlẹ̀ tọ́lọ̀ ń bá ní kó sojú ẹ Ọlọ́run fẹ́ kó kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Tí ò bá sojú ẹ ìyẹn ti lọ́nu. Àmì lè tó bá sojú ẹ kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Ní tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan má sọ pé kò lè ṣẹlẹ̀ sí ẹ. Ẹ̀kọ́ láyé, ayé kún fún ẹ̀kọ́. Ẹ̀kọ́ ń bẹ nínú ẹ̀kọ́. Ẹ̀kọ́ ń bẹ nínú ẹ̀kọ́. Ẹ̀kọ́ ń bẹ nínú ẹ̀kọ́, gbogbo ẹ̀wọ̀nú ara wọn ni. Tó bá wá rí bẹ́ẹ̀, àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́. Ànábì ní adúníyà lọ sí ìyà. Kulna liman. Ànábì ní ẹgbọ́ ìtí ń jẹ́ ayé ìkìlọ̀ ló jẹ́. Ìtí ń jẹ́ ayé lẹ́sìn ló jẹ́. Kulna liman. Àwọn sàhábà wá bi Ànábì pé báyé bá jẹ́ ẹ̀kọ́, báyé bá jẹ́ lẹ́sìn, ẹ̀kọ́ ló jẹ́ fún tani. Ó wá sọ pé bẹ́ẹ̀ ni yóò máa jẹ́ ìkìlọ̀ látọ̀dọ̀ Ọlọ́run sọ́dọ̀ ènìyàn.
yóò máa jẹ́ ìkìlọ̀, yóò máa jẹ́ ẹ̀kọ́ fún ànábì rẹ̀, yóò máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n nígbàgbọ́ nípa Ọlọ́run. ọmọ ìyá mi lọ kẹ́kọ̀ọ́, ogun kì í sàkàrà, ogun kì í ṣẹ̀kọ́, ẹ má máa fẹnu pogun mọ́. nínú ìran tó fọ́nì jù ó níran Yorùbá, ajagun ni láì ní nǹkan ẹja ogun. bẹ́ẹ̀ bá tiẹ̀ jagun, àwọn tí ó jagun gan, àwọn ìran tí wọ́n pìpìà páwọn jagun, ẹ lè gbọ́ lẹ́nu wọn pa jagun. ìran méjì tó kù wọ́n ní nǹkan ẹja ogun, gbogbo tí wọ́n fi jagun ni wọ́n ní. ẹ̀rí tí wọ́n dánwò nílẹ̀ tàwọn Ìgbò ni. èyí ọmọ yìí páwọn eléyìí wọ́n pìpìà, Yorùbá ò pìpìà. láyé tí wọ́n ń ja ogun bọ́ǹbù, tí wọ́n ń ja ogun èwọ̀n, tí wọ́n ń jogun mísáìlì, tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ ní Israel, níran Yorùbá sì ń dúró lórí pé ọ̀fọ̀ la máa pè, ọ̀fọ̀ kó o tó la ẹnu tẹ́gàn o ti já kélekèle. modern warfare ń bẹ ńlẹ̀. ìran Yorùbá ò ní nǹkan ìjà, adẹ̀ ń fẹnu pogun, àwa náà la tó ń pera wa kélekèle. bẹ́yìn ọba tiẹ̀ ní nǹkan ìjà, tí a bá unite, táàrin ara wọn bá dán, ogun ò lè gbé wọn lọ. wọ́n mọ̀ bí wọ́n sì máa dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn. ìran Yorùbá ò unite, ọ̀tá ni ń bára wọn ṣe, ẹ̀sìn ti pín wọn yẹ́lẹyẹ̀lẹ. àwọn náà tó pínra wọn láìmọye ọ̀nà, àwọn náà dẹ̀ ń fi ń ṣeré pé ajagun ni. Ànábì ní salasun jiddun, dami lóhùn. Ànábì ní ẹgbọ́ nǹkan mẹ́ta kan bẹ, ẹ má fi ṣeré, ẹ má fi ṣàwàdà. ó lè dòdòdó, ó lè dòdòdó tẹ̀síwájú. àkọ́kọ́ ni ìgbéyàwó, má fi ìgbéyàwó ṣe yẹ̀yẹ́. ilé ìta máa fi ń ṣeré lágbo ilé yẹn, ìyàwó mi ni, ọmọ tí ń gbé lọ́wọ́, ọmọ tí ń dàgbà bọ̀, ṣé ìyàwó òun ti dé, ó lè padà dàṣẹ o. bóun ọ̀fẹ́ ọmọ rẹ̀ lè padà fẹ́. bákan náà ni tọ̀lák, ẹ má fi dìfọ́ìsì ṣe àwàdà. kóbìnrin máa sọ fọ́kọ ẹ pé hàn kí ló kù, ebe ẹnu kí n kẹ́rù mi kí n lọ ni, yóò padà kú nínú ilé nǹkan dẹ̀ ní mọ́ tí ó lè. má fi ṣe àwàdà. yàtọ̀ fún nǹkan mẹ́ta yẹn wá lọ́rọ̀ ogun. ogun ò sẹ́ fi ṣàwàdà, bẹ́ẹ̀ yàn bá fogun ṣàwàdà jù yọ padà sẹ́njọ́ kan. ìran Yorùbá, ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ní Palestine, ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ní Israel, ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ pé ogun ò kí ń ṣe eré, kò kí ń ṣàwàdà. níjọ́ wo lẹ́gbọ́ tí wọ́n ti pèrún káyìn níbẹ̀ nsìn, níbi tí wọ́n ti ń jagun? ọjọ́ wo lẹ́gbọ́ tí wọ́n ti ń pariwo ní chọ́ọ̀chì ńbẹ̀ nísìn ní Israel, níbi tí wọ́n ti ń jagun? àwọn tí wọ́n ń bẹ ní Gaza, wọn lè kírun ká pariwo òkè mọ́. àwọn tí ń bẹ ní Israeli, wọn lè fẹ́ ṣe chọ́ọ̀chì wọn ní, kódà bó jẹ́ pé àwọn Júù ní ẹ̀ pọ̀ jù ń bẹ, àwọn Júù náà nílé ìsìn wọn, wọn lè rántí ṣẹ̀sìn yẹn mọ́ ń sìn. ó ti kọjá ọ̀rọ̀ ó kálukú ọmọ ṣẹ̀sìn lábẹ́lé ni. ogun ló dé yẹn, kò sóúnjẹ, kò sómi, kò sọ́sìpítù. ẹni tó kú lónìí ni wọ́n rí wọn àmẹ́ni tí kú ọkàn lọ́la. òpin gbogbo solution òǹlógún, tí ò bá sí ọ̀nà míì máa ló tó kan ogun. tí ẹ bá lè rọgbọ́dá sí, kẹ́dà owó gbọ́dá sí ni. làwí tọ́lá tún wọn lọ́wọ́ ibi láktara tán lọ́wọ́ àpàyà. kẹ́dà bá lè wo àdánwò tí ń bẹ, tó ń bẹ lẹ́yìn eléyìí tí ń bá a fà lọ́wọ́lọ́wọ́ ni, ìbádìí máa àdánwò tí ń bẹ lọ́wọ́ ẹ̀ pé yìí tóhun ọmọ ọba yìí. àwọn ọmọ Ukraine yóò tẹ wọn lọ́rùn kan bẹ lọ́n pé ó sì sàwọn ọmọ Nàìjíríà ju tójú wọn rí ní Ukraine nísìnyí lọ. ogun lẹ́ ń fi ṣeré bí ẹ̀kọ́ àtàkàrà. ogun mọ̀ ní tí mọ́tò kankan ò ní rìn títì mọ́. ogun mọ̀ ní tẹ́nìkan bọ́mọdé bá ń ké tẹ́bi ń pa wọ́n mọ̀ tí aṣọ bọ̀ lẹ́nu ni pé kọ́mọ̀ ké jáde káwọn tí wọ́n pààyàn ọmọ bá mọ̀. Ọlọ́run mọ̀mọ̀ já rógùn àmín, mọ̀mọ̀ já rógùn àmín. Báfẹ́fẹ́ bá fẹ́ láfẹ́jù, igi oko lè wó, ó lè wó bí dààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù. Ẹ̀mí ẹ̀dá lè pín, ó lè pín. Ọlọ́run dákun ṣàánú àwa, mọ̀mọ̀ já rógùn. ẹ̀kú ẹlẹ́ẹ̀kejì tí mo kíyèsí ń bẹ̀, Akeugba Gold, ọmọ Akeugberu. bí ṣẹlẹ̀ bá ń ṣẹlẹ̀ láyé, àwọn onílàákàyè wọ́n á tó ọpọlọjọ láti máa wo kí làwọn ìṣẹ̀lẹ̀ yìí fẹ́ kọ́ wa. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo condition tó rí pọ̀ wà láyé, mọ̀ pógun láyé o. prepare for war. bí wọ́n bá lọ wá ogun, ogun lè wẹ́dà wá. prepare, always be prepared. kì í ṣogun tìbọn nìkan, ogun tẹbí ń bẹ,
ogun tàdúgbò ń bẹ, ogun tààrin ọ̀rẹ́ ń bẹ, mọ́ trust àwọn èèyàn tán yányán, ó ń bẹ nú èèyàn tẹ jọjọ́ rẹ̀, ìṣẹ́jú kan sí kejì lọ̀tá dé. Tó bá ti misbehave tó rí pé lè ìfẹ́ pa ẹ́ ni, kódà bí wọ́n bá yín parí ẹ̀ kọ́kọ́ gbà pé ọ̀tá lélẹ̀, ọ̀tá ti bẹ̀rẹ̀. Torí tó ọ̀bá tètè take action fọ́tà ti bẹ̀rẹ̀ yọ pa ẹ́. Ẹlòmíì wọ́n ti fàdánwò kan yóò tún máa pe èmi àti lágbájá iná ńlá Gàfúrù Rọ̀hìm aláforíjì mà lọ́lọ́run, ọba aláforíjì ni, ọyọ ń foríjì ni. Ládùúgbò tó ṣe yìí ó kọ́kọ́ sún sẹ́yìn náà kó wò ó pé sẹ́kọ̀ tó sí bọ́ǹbù mi lọ́wọ́ ẹ̀ tó fẹ́ jù. Bí ọba sí mi lọ́wọ́ ẹ̀ mọ́ lẹ tó lè súnmọ́ra. Ojú ẹsẹ̀ tó ń bá ti ń change náà ni wọ́n náà change. Zimman wazankabi máa wazankabi. Ìtọ́ bá ti gbé wá ni wọ́n náà, bó bá gbé wá right wọ́n náà gbé fún bẹ́ẹ̀. Bó bá gbọ́ rẹ̀ wá sọ fún pọ́rẹ́ ni, tó bá gbé enmity wá sọ fún ni. Àmọ́ o lè maintain enmity yẹn kó o má bàa dá ọ̀tá sílẹ̀, kó o sọ òun dọ̀rẹ́ ńlọpẹ. Àmọ́ àwọn ọmọ ìyá àsìkò yìí bó bá ṣèkà fún ọtọ ọba ló fojú ọmọ ìyàwó wàláhì yọ pa ọ́. Tó bá pa ọ́ tán ibẹ̀ ló ti tún máa dá sáà pé Ọlọ́run lè foríjì òun ara foríjì kóhun tó kú. Ọgbọ́n tọ́lọ̀ ń wí nínú Kùránì ni inna Allaha Ghafurur Rahim, aláforíjì lòun Ọlọ́run. Tó bá ti pàwọ́ ìwọ ti lọ́nu ọba mi lè foríjì. Inna Allaha yaghfiru dhunuba jami'an illa ma duna bihi. Bọ́ lọ́lọ́run lòun ò ní foríjì yẹn, ó lè foríjì tó bá pa ọ́. Tó bá wá rí bẹ́ẹ̀ lọ prepare, ogun lè dé anytime. Ẹ̀dá prepare ni. Ìwọ wo tó bá jẹ́ yí pé Israel ò prepare ni, ó mọ̀ pé òjijì lógun yẹn bá wọn. Bó tiẹ̀ jẹ́ pé àwọn náà ti dáná ogun tẹ́lẹ̀ kò yẹ kó bá wọn lójijì. Sẹ́bẹ̀sùn fapọ̀rọ̀ rí ìwà ọmọ ní mọ́mọ́ sòkígbẹ́. Àwọn náà ti prepare sílẹ̀ tẹ́lẹ̀. Òjijì ló dé, bójijì ṣe dé náà làwọn náà já padà. Bó ṣe yẹ ká yóò rí nu. Bọ́ọ̀bá lónìí bá ìyàwó ẹni ó ní AIDS, ẹni ó ní HIV, olóòní bá yàwó ẹ̀ lò pọ̀, tó ń bá lọ bá yàwó tiẹ̀ lò pọ̀ ńkọ́. Ìwọ ń sá pé kájàwó má dé, tó bá gbàjàwó wá ká ìmọ̀lẹ́ nǹkan. Ó gbọ́dọ̀ prepare fógun ayé. Òjijì lógun ayé dé, kì í sọ fẹ́nìkan tí fi dé. Àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ẹlẹ́sìn láyé wọ́n prepare ni. Kò yé ẹni ọmọ pé nínú world power ní Israel wà. Nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n gbà pé world power ni òun ní Israel wà. Nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n fojú di ní Palestine wà, ní fa wọn ní nǹkan yìí. Òun ní gbò wọ́n rí ẹ̀rí ẹ̀ yìí bí Palestine bí wọ́n ṣe fojú di tó. Ìwọ wo Saudi Arabia, wo ẹ̀kọ́ tó wà lára ẹ̀. Ṣé o mọ̀ yìí pé Saudi Arabia ti fẹ́ di world power láàrin ìran Lárúbáwá báyìí? Ó ṣe bí ẹni gọ̀fúnlẹ̀ Amẹ́ríkà, ọgọ́ sí wọn lábẹ́, ń sanwó wọn bó ń protect orílẹ̀-èdè òun kan sì máa bó ń kó àwọn ọmọ òun. Ọmọ pé kọ́ńtì tí ó fèsì Saudi Arabia ń sìn pa afọ́bọ̀ jagun tí òun ìní wọn yóò múra dáadáa. Wọ́n sọ fún ẹ pé Saudi náà ó ti ń develop atomic bomb. Kí ló dé tí wọ́n kún ọmọ pa oyè Kaaba? Ìwọ náà prepare pẹ̀lú gbogbo tí wọ́n bá fi jagun tó bá bófin Ọlọ́run. Orílẹ̀-èdè tí ó bá prepare, any country ní wọ́n lè annex níbi àbáyédè. Bí ọba yí ẹ kó lọ yí ẹ, ó lè díjọ́ kankan dìde pé country báyìí ara ìlú àwọn ni àwọn ti gbà, wọ́n gbà lọ náà nù. Sí báwọn tí ó dájọ́ náà ní ń ṣàbòsí. Àbáwọn alágbára ayé tí wọ́n dájọ́ náà kọ́ ni wọ́n jọ ń ṣàbòsí láàrin ara wọn yìí. Prepare fógun ayé. Ìdámọ́ tàbá dúkà fàbùkì Ìbàdàn. Fa iná lè bá dì mí, bá dì iná sí ibùn. Bápá kan ara bá kú, ẹ sunkún fápá kejì. Bó o bá rí tójú kan fọ́, sunkún fún kejì kó náà má fọ́ tẹ̀lé. Bí nǹkan kan bá ṣe fámìlì rẹ̀ kan, máa sunkún máa bí Ọlọ́run kan má tètè kàn wọ́n náà, ó lè kàn anytime. Gbogbo bọ́dì ara ọjọ́ yàrá wọn ni. Gbogbo wọn ni ẹjọ́ ní pààtì tí ẹjọ́ ṣíà láàrin ara wọn. Ọlọ́run dákun ṣàánú àwa. Máma jẹ́ arógun àmín. Ọlọ́run dákun ṣàánú àwa. Máma jẹ́ arógun àmín. Bá fẹ́ láfẹ́jù, igi oko lè wó. Ìdààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù, ẹ̀mí ẹ̀dá lè pín, ó lè pín. Ọlọ́run dákun ṣàánú àwa. Máma jẹ́ arógun. Ọmọ ìyá mi lọ prepare fógun ayé. Prepare. Àní kò hate èèyàn. Àní kò suspect èèyàn. Àní kò máa mú èèyàn lọ́tà.
bet gbapẹ́ ní ibú ń bẹnu ẹni re ń bẹnu ẹni ibú ẹni ò pè léèyàn re tẹ́ ẹjọ́ ń jẹun ó possible kò ti pọ́ìsì oúnjẹ tẹ́ ẹjọ́ ń jẹun ẹni ìwọ sọ pé àjọ ń ṣiṣẹ́ àjọ ń rọrùn bá àjọ ń pè déédéé ni òun lè mọ plan pé kí wọ́n jáde láyé kó lè kóhun nìkan kò sí ń tọ́mọ ádámù ò lè dánwò kò sí ń tọ́mọ ádámù ò lè dánwò ẹ̀dá prepare ni má fojú underrate ẹnìkan Israel bí ẹ ṣe jálágbára tó wọ́n fẹ́ underrate Hamas tó tí ogun bá ti ṣẹlẹ̀ nílùú kan gbogbo news tẹ́ ẹ bá ń gbọ́ lẹ́gbẹ̀ẹ́ kìíní ẹgbẹ́ kejì fake news ni ọ̀pọ̀ jù mẹ́ torí country kọ̀ọ̀kan ni ọmọ fẹ́ sọ̀rọ̀ yín pé òun lòun win láti fi lè control mind aráyé nínú orílẹ̀-èdè tó ní ìtàn pè ní bunker tó ní tunnel tó gùn jù àwọn ọmọ Palestine jẹ kan over 300 kilometers kéèyàn gbẹ́ kòtò sínú ilẹ̀ ní kòtò tí mọ́tò lè rìn lábẹ́ ilẹ̀ téèyàn lè rìn bẹ̀ tí bọ́ǹbù òdẹ̀ lè ràn kán wá gbẹ́ láti bí irú Ìbàdàn kán gbẹ́dé Maiduguri kán gbẹ́dé Kánò. Kò sí irú tí ẹ lè máa lé wọn bọ̀ tí wọn bá wọ bẹ̀ àwọn ni wọn ti tírẹ̀nì bí wọ́n ṣe rìn ẹni tí ìsara wọn tó bá wọ bẹ̀ kò lè mọ̀nà. Irú ẹ̀ ní agbára tí Hamas ń lò against Israel lọ́wọ́ yìí. Ibẹ̀ ni ń gbà tán tí ń lọ attack Israel wọ́n gbẹ́ kòtò yẹn títí wọ́n gbẹ́ kó country wọn tó lọ jáde sí Egypt. Bó ló ṣe fẹ́ fojú di ọ̀tá ohun tí wọn ò prepare fún un lè ti prepare rẹ̀. Bóyá l'Amẹ́ríkà gan ronú pé àwọn Hamas táwọn fojú di yìí torí wọ́n ti gbé ìjà wọ́n ń try láti gbé kúrò ní ìjà Palestine àti ìjà Israel whereas Palestine àti Israel ní ń jà àmọ́ àwọn Hamas làwọn ọmọ ogun torí tí wọ́n bá pè ní ìjà Palestine wọ́n ní lè pè wọ́n ní àwọn terrorist Hamas ni wọ́n lè pè ní terrorist wọ́n lè pè Palestine nítorí politics tó wà lábẹ́ àwọn náà wá gbé tunnel over 300 kilometers má fojú di ọ̀tá pàápàá jùlọ tó bá jẹ́ pé wọ́n lòun rẹ̀ jẹ́ má fojú di anytime ló lè dìde o ogun láyé lọ prepare fógun ayé kékeré ò tó láti prepare bọ́ ọba nílẹ̀kùn ilé ẹ̀tàn tó fàjà sọlé bíjọba Nàìjíríà bá ní ọmọ níbọn ní àdánlé yóò ní tí ó ràn níjọ́ fìtínà bá dé tí wọ́n bá ń gbálẹ̀kùn ẹ gbùgbùgbùgbù bọ́ ọba níbọn ìwọ náà yàdá òfin sálẹ̀ kó sáná lọ kàràràràrà yóò ní nǹkan tí ó ràn Al-Qur'ani ni wa'idu lahum mastata'tum min quwwatin min ribatil khayl. wa'idu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayl. Al-Qur'ani ni ẹ prepare fógun ayé get prepared. Ìrì Ànábì sọ fún wọn ẹ múra sílẹ̀ ládùúgbò ẹ múra against olè ládùúgbò ẹ múra against kidnapper sílẹ̀ ẹjọ́ máa ń ṣe mítìnì bó ológun ò ṣe ní jẹ wá ẹni ọba ti kú ti lọ ọlọ́ni ẹ prepare ìtẹ́ fi kódà gbogbo ò tí ì dé ìtẹ́ kan fi máa dẹ́rù àwọn ọ̀tá yín tí wọ́n ní àdúgbò wọn ẹ má débẹ̀ o wọ́n ya wèrè díẹ̀ o àwọn bíi mẹ́ta níbọn nínú wọn wọ́n bá da lẹ́bàá tí wọ́n bá jùlẹ̀ gbàmù láì rí nǹkan kan wọ́n kàn ṣàdédé yìnbọn sókè ni àwọn tí ó lọ jalè ládùúgbò wọn ó ṣe mítìnì kí wọ́n tó lọ pé ẹ má jà tọrùn bọ́ o gba wọn wèrè gidi àní mo ti sọ ní bí wàásì kan ayé ò ní jẹ́ ọgbádùn ayé ẹ ó ní ìgbà tó ọba tó máa ń ṣe bí wèrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan tára yóò sọ pé wèrè ni ẹ má tọ̀ wèrè ni o orí bíi tí wọ́n ti rí amúgbó jẹ ni wọ́n ní rí amúgbó jẹ torí àmọ̀ pé tí ọ̀dà ló lè ṣe ẹni ọba gbà pé tọ́lọ́ǹtà nábì lòun ń ṣe lọ́mọ ádámọ̀ rẹ jẹ torí à ń gbàgbọ́ wípé èyí ò tó fò tí fìlà rẹ parẹ́ tán kò ní tètè fura ìwọ náà pìpì àfáyé tó bá gbé wá ń gbígbóná dá padà ń gbígbóná tó bá gbé wá lọ́rọ̀ dá padà bó bá gbé wá léèbú bó bá lè bu ìwọ náà sọ̀rọ̀ ọgbọ́n fi ta kókó mọ́ lásọ ọ̀rọ̀ ọgbọ́n sì dòòyàn ju èébú lọ. Bó bá ti gbé wá ní ògbé wá ogun láyé Ọlọ́run dákun ṣàánú àwa máma jẹ́ ogun àmì Ọlọ́run dákun ṣàánú àwa máma jẹ́ ogun. Torí wípé bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó. Dídàmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pín ó lè pín. Ọlọ́run dákun ṣàánú àwa máma jẹ́ arógun. Ọmọ ìyá mi ọ̀tọ̀ láyé àdúrà ọ̀tọ̀ láyé action
ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet ẹ tó bá mi share 20 times ẹ bá mi tẹ like and love ká má flag lecture yìí ẹ wá bá mi comment rẹpẹtẹ ọba mi ọ̀dà orí bò yìí ọ̀tọ̀ láàyè àdúrà ọ̀tọ̀ láàyè action má fi méjèèjì dípò ara wọn o. sẹ́ńjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ogun Palestine àti Israel sọ gbọ́ kí Israel ó kóra wọn jọ chọ́ọ̀chì ká máa pariwo olúwa àwọn ọmọ ogun ẹ̀yin Nàìjíríà tẹ́ ẹ máa dúà gbàdú ẹ̀yin lẹ́ ń pariwo àdúà àwọn ọmọ yìí pé ìbọn àti mísáìlì lọ́kàn ìtọ́kànnù. so gbúrò kí Saudi Arabia kan kéde pé gbogbo ọmọ ìlú àwọn ẹ̀sọ́ ń Kaaba ó kálukú ti ń prepare gbogbo tẹ́rìtì rẹ̀ báńdì orílẹ̀-èdè rẹ̀ ó kálukú ń prepare ní pé mọ́jẹ̀ wọ́n dé yìí gbogbo kọ́ńtì tó yí Israel àti Palestine po ó kálukú ti prepare kì í sọ̀rọ̀ àdúà bọ́ọ̀bù àṣàdúà mọ̀ ṣàdúà nínú ni mo google ẹ̀ mo sọ́n bí lecture tó kọjá lọ ní gbogbo àgbáyé Nàìjíríà lórípò kejì mú nínú gbogbo nǹkan Nàìjíríà wọ́n àrípò kínní àrípò kejì kódà nínú orílẹ̀-èdè tó ní fọkànbalẹ̀ láyé number 145 Nàìjíríà wà 145 ní ẹ tó ronú kan Nàìjíríà pé àwọn eléyìí náà máa ní fọkànbalẹ̀ díẹ̀ kódà bọ́ jẹ́ pé tí wọ́n bá fẹ́ sùn lálẹ́ tìpayà ni torí wọn ò mọ tí pé tó bá dé láàárọ̀ ọjọ́ kejì. àmọ́ tó bá dọ̀rọ̀ àdúrà ìwọ Google the most prayerful countries of the world àwọn orílẹ̀-èdè tí wọ́n lè ṣàdúrà jù Saudi òrípò ń bẹ̀ o Israel òrípò ní orílẹ̀-èdè tó lè ṣàdúrà jù nọ́mbà àwọn lu ẹ̀yìn tefetefe ni àti Saudi àti Israel wọ́n ń kí wọn o wọ́n ń ṣèjọsìn wọn o àmọ́ ká ṣàdúrà ká máa pariwo Nàìjíríà lórípò kejì mú gbogbo ayé congratulation ẹ kú oríire àdúrà tí Nàìjíríà ṣe tí dọ́là fi di 1000 naira plus àdúrà tẹ ṣe tẹ́pọ̀ fi lọ sí 600 kìíní kan àdúrà tẹ ṣe tìlú dàrú tó báyìí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan kọ́ làdúrà ọ̀tọ̀ láàyè àdúrà ọ̀tọ̀ láàyè action ẹ níṣẹ́ ẹ produce nǹkan kan jáde ní country ẹ dẹ̀ ń retí pé náírà yín rice ọ̀nà bó lọ́ fẹ́ gba rice bẹ́ẹ̀ bá ka ẹgbẹ̀rún Kùránì bẹ́ẹ̀ bá ka ẹgbẹ̀rún Bíbélì ẹkọ́nọ́mì ò lè dáa àfi kẹ́ ẹ ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe gbogbo nǹkan lọ́lọ́run ti lànà bí ó ṣe rí fún gbogbo nǹkan ni kí tírélà ọmọ ọ̀bọ̀ ń sìn kọ́ ọ̀bẹ jánà ń bẹ̀ ìyẹn ni wákàtí mọ́dá tí arìndìn kan gbọ́ tó ní wákà àwọn kódà ọkọ̀ wákà fún mi ó ní máa fi bú bàbá Muyideen Bello wákà tá a ti ń kọ over 40 years ago tá a ti ń ṣe wá sí. bóyá mo pátá ló ń gbà yẹn ni. ọwọ́ wá torí mo ti ṣàdúà tírélà wà ń bọ̀ lọ́wọ́ jánà mọ́ lẹ́nu. wọ́n dá wákà fún ọ kò lè gbá wákà lẹ́nu wá tó rárá la ní. ìyá kí ló wá débi olè ó láṣẹ ìsítánì ni. àmọ́ bó bá ti rí tírélà ti ń bọ̀ akánlùgbò kí ni ìjẹ́ ojú rẹ̀ lọ́nà kó pa ẹ́ ká mọ̀ dáró pa ṣètánì ní ká mọ̀ dáró pa ṣètánì ní. wàlám tẹ̀sí lókìmọ̀ sáàlìkà. Inna safinata la tajri ala liyabasi. Inna safinata la tajri ala liyabasi. àfikún ọmọ prophet bọ́lọ̀ ń bá ṣe ní kò ṣe. Yarjuna jata wala mutasiluki masalika. agbára àdúrà ń bẹ ní òun darí ètò àdúrà tí mo ń sọ fún ẹ ni pé àdúrà kọ́ ni gbogbo nǹkan. Yarjuna Nàìjíríà jata lórílẹ̀-èdè kan ṣoṣo tí mo mọ̀ tí ẹ máa ń ṣe àdúrà àárọ̀ Monday níta gbangba àdúrà àárọ̀ Tuesday àárọ̀ Thursday àárọ̀ Friday níta gbangba tí wọ́n tó máa pariwo microphone ọ̀pọ̀lọpàá tí ọ̀mẹ́ nìkan ni bẹ́yẹn dẹ̀wò nílẹ̀ Lárúbáwá yóò lo ẹ̀wọ̀n ó ń ṣàdúrà nígbà táwọn èèyàn ń bẹ níbi iṣẹ́ ó tó wá ń lo microphone náà mọ́ sí ń kọ̀rọ̀ yàrá rẹ̀ ẹ̀wọ̀n ló ń tọ̀ wọ́n kù sí. Nàìjíríà ẹ̀sìn rúbò wá lójú ẹ̀sìn tó múná Saudi Arabia sóríire orúkọ Bíbélì àti Jésù tó sọ Ísírẹ́lì àtàwọn ọmọ Júù tí ń bẹ ń bẹ orúkọ Ànábì Mùsá tó gbé Ísírẹ́lì ga tó gbé Palestine ga ẹ̀sìn òun ló dé Nàìjíríà lọ sọ Nàìjíríà dolórí ibú. I believe pé gọ́ọ̀mẹ̀ntì lè ṣe nǹkan kí kọ́ńtì yóò dá máa fàdúrà nìkan kí ló kan gọ́ọ̀mẹ̀ntì ń bi àdúrà kí ló kan Ọlọ́run torílẹ̀-èdè yóò dá àṣìṣe nǹkan kan ìwọ tó ń ṣàdúrà ọ̀dàkọ ẹyọ kan ò ní pẹ́ńsù ẹyọ kan tó ń produce ọ̀dẹ̀ ń ṣàdúrà Ọlọ́run torílẹ̀-èdè yóò dá ọ̀nà wo làdúrà ó fi gbà tẹ̀rìjúnà jata. wala mutasiluki masalika. Inna safinata la tajri ala liyabasi.
iná safinata la tajri ala al-yabasi. Afánitẹ̀rí júnà jáàtà, ọ̀fẹ́ pass, ọ̀fẹ́ succeed láyé. Wàlá tẹ̀sílù kí máa sàlíkà. Ó sì tọ̀nà téèyàn gbà sóríire. Níjọ́ tẹ́ tí ń sógun owó nílẹ̀ Yorùbá. Ẹ mú ẹnìkan jáde tó sógun owó tó lówó jù nílùú. Tàbí tó lówó jù ní state yẹ, ẹ mú ń tọ̀hún jáde. Wọ́n tòsí mọ́sí ní owó ẹ̀tàn ní owó tí ó ná fóbìnrin tí ó fi mutí tí ó fi gun bẹ́ǹsì fún gbàdíẹ̀ kí bẹ́ǹsì wọn tó pa. Ẹ̀mí ẹni tó pa ò ní jẹ́ ọgbáyé. Ìwọ náà ò lè lówó ń gbádùn bọ́ ọba tó lọ tán. Oríire tó yẹ káwọn ọmọ ọ̀ràn keje rẹ̀ ó ṣe ó ti fàǹtúláàsì sọ́dọ̀ ara rẹ̀ ìwọ gan ó tòsí kú. Àwọn ọmọ wa jogún òsì lójú páálí. Iná safinata la tajri ala al-yabasi. Obìnrin tí ò níwà ìwà ló fi sún ọkọ. Ẹ máa bá mi tẹ like and love. Mo ń rí sáì fúlájì. Ìwà ló fi dálé ọkọ rú. Ó níwà nílé ọkọ. Ó wà ń gbàwẹ̀. Ó ń ṣàdúà. Kí ló ń ṣàdúà fún? Ọlọ́njọ́ ọkọ mi, ọlọ́njọ́ fẹ́ràn mi. Gbogbo ń tọkọ fi fẹ́ràn èèyàn kò sí kankan lọ́wọ́ rẹ̀. Ó lọ́rọ̀ rẹ̀ lẹ́nu. Ó lóúnjẹ rẹ̀ tó lè dáná. Ọmọ bó ṣe dírẹ́sì láì ní fi òwò sílẹ̀. Tó dírẹ́sì tọkọ rẹ̀ ó fẹ́ jáde tí ó tún tilẹ̀kùn tí ó tún padà wọlé. Gbogbo skin rẹ̀ ló ti dàbí eléyìí tí wọ́n dẹ kúrúnà sí. Ó tọ́jú skin, ó tọ́jú ọ̀rọ̀ ẹnu, ó tọ́jú aṣọ, ọmọ bẹ́ẹ̀ ṣe, ọwọ́ alọ́ ń ṣàdúà kọ́kọ́ rẹ̀ ó lè fẹ́ràn rẹ̀. Orí àdúà yẹn náà ni ó fi ọ sí tí ó fi já ọ̀dànù. Orí àdúà lọ́wọ́ tó fi gbàwé pòǹdì fọ́ìsẹ̀. Gbogbo nǹkan ló ní ojú ọ̀nà bọ́lọ̀ ń ṣètò. Tọ́ bọ́lọ̀ ń ṣe ní kò tó. Lẹ́yìn ìgbà ọba wa tó tán ló tó kan àdúà. Àmọ́ kó jẹ́ pàdúà nìkan ni ẹ̀dá ò lè mú tẹ̀rí júnà jáàtà. Wala mutasiluki masalika. Ó fẹ́ succeed láyé wọ́n ní ọwọ́ ṣe exam. Ìgbà yẹn ló ń tẹ fóònù kiri pengipengi. Wọ́n ní ọwọ́ ṣe exam. Ìgbà yẹn ló ń wo fíìmù kiri. Ọmọ sùkú, ọmọ secondary school. Gbogbo ilé kílọ̀bù lọmọ tán pátá. Ọmọ bí wọ́n ti ń jó hòhò. Ọmọ bí tí wọ́n ti bára wọn lò pọ̀ ń ta gbangba. Ọ̀kàwé. Ọwọ́ àdìjẹ́ exam. Lọ́wọ́ lọ warí mọ́lẹ̀. Lọ ń ṣàdúrà Olúwa pass mi. Olúwa pass mi. Ó fẹ́ẹ̀lì á ju tàǹkárà fẹ́ẹ̀kì lọ. Níbi tó fẹ́ẹ̀lì dé láyé. Tẹ̀rí júnà jáàtà. Wala mutasiluki masalika. Iná safinata la tajri ala al-yabasi. Iná safinata la tajri ala al-yabasi. Láàrin ọ̀sẹ̀ tó lọ, a lọ ṣàdúrà fáwọn onímọ́tò ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ park manager lábẹ́ Alhaji Abdulwasi Tọ̀míwá Tọ́mì. A lọ ṣàdúrà fún wọn. Ọmọ ìyá mi tí wọ́n rán tó pè mí wá òní Alhaji Abdulrasheed tó jẹ́ kan náà àwọn àtẹ̀lé Sẹ́nitọ̀ Adéṣeun tẹ́lẹ̀. Alhaji Abdulrasheed òní máa padà sí ibi. Ọyẹ ń ṣàdúrà fún jòkó yẹn. Àwọn bí ìṣẹ́jú yẹn sì kéré tó ló jẹ́ kí n gbàgbé. Abdulrasheed gbogbo ọjọ́ tó lò láyé òní kan dààmú. Alága park manager Tọ̀míwá ọ̀rọ̀ òní dàrú mẹ́ lọ́wọ́. Ó bẹ́nu àwọn onímọ́tò tó jẹ́ pé ń tọ́gbọ́kànlé ni pé ìbá ti ṣàdúrà Ọlọ́run wọ́n sọ wà pẹ̀lú bírèkì tó ti jò tí ń lomi sọ́ọ̀fù Ọlọ́run wọ́n sọ wà pẹ̀lú kítúni pẹ̀lú táyà tó ti wíìkì táyà tó ti wú ẹ̀kẹ́ báyìí ìlò ń gbé lò fi ń lọrin àjò lọ́wọ́ ń sọ pé Ọlọ́run sọ gbàǹbádé wọn wà ara mi ó kù tú ẹ́ Ọlọ́run ó dẹ̀ tún dá ọ lẹ́bi pé ó ṣe ń tó yẹ kó ṣe ṣe ń tó yẹ kó ṣe lásìkò ṣe ń tó yẹ lásìkò kò yẹ kí bó ṣe Ọlọ́run ṣe ń tó yẹ lásìkò kò yẹ kí bó ṣe àjẹ kan. Ìgbìyànjú ló nílò má gbàgbé àdúrà ṣe ń tó yẹ lásìkò kò yẹ kí bó ṣe Ọlọ́run. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tí mo rí níbẹ̀ òun ni pé dá sáwọn èèyàn nítorí dọ́tà dánwò òde. Àwọn tí Israẹli dá sí ni wọ́n ń dìde sí wọn. Àwọn tí Palestine dá sí lórílẹ̀-èdè tán dìde tán sọ́pọ̀tì ẹ̀yẹn. Má gbàgbé ẹbí tó ti jáde ẹbí níjọ́ tó wúlò. Má gbàgbé ìran rẹ ìran níjọ́ tó wúlò. Ìran ẹbí kádà níwà ọ̀ràn Palestine lọ́wọ́. Má dúró kọ́ńtì tí wọ́n ti dìde ni. Kódà tó fi dórí Russia lẹ́ńpá wọn wà lẹ́yìn rẹ̀. Lẹ́yìn Israẹli Amẹ́ríkà dúró UK dúró gbogbo Western world majority wọn ni wọ́n dúró lẹ́yìn Israẹli majority ilẹ̀ Lárúbáwá àti Russia kódà China ń dọ́gbọ́n lábẹ́nu ni kò gbórí jáde ni nítorí póun plan póun ló wọ́n padà gé ní gbogbo ogun yẹn ní òjò gbórí jáde tó o bá dá ládùúgbò
ọ̀dà sẹ́bí ọ̀dà sára nígbà àdánwò bá dá nígbà àdánwò bá dé wọ́n da ọ̀dà àdánwò rẹ̀ Sheikh Zazali Sambo nílọrin ọlọ́run wàásìá bó o bá lówó tó dánìkan náwó bó o bá tó òun àṣeyẹyẹ rẹ̀ bó o bá lọ́lá tó dánìkan lọ́lá àtàwọn bàjẹ́ òun àdìkún fún ẹ gbogbo tó ní sáfiṣe kẹ́ ènìyàn ọba oníkẹ́ a máa ṣe kẹ́ rẹ̀ ọba oníkẹ́ a máa ṣe kẹ́ rẹ̀ ọba oníkẹ́ a máa ṣe kẹ́. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú 10 orí 5 yẹn ni màá ti dá dúró. ìran Yorùbá ẹjọ́jú wa ó là. ìran kan bẹ ní Nàìjíríà gbogbo ìgbà ni wọ́n máa ń pera wọn ní the Israel of Africa. wọ́n gbà pé Israel of Africa làwọn. wọ́n gbà pé àwọn làwọn smart jù lórílẹ̀‐èdè Nàìjíríà. mo ṣe wá sí yẹn ńgbà tá a fẹ́ dìbò níjọ́sí àti ìdìbò tí mo ti wéèkì kó hàn pé ẹ fúra wọ́n ti gba gbogbo òlu yín tán ẹ ti ta gbogbo òlu tán níjọ́ àbá dìbò fìtínà ó dé àbí òde ìbò lọ tán ó kàn jẹ́ pé lóṣèlú díẹ̀ nínú wọn ni wọ́n dúpẹ́ oore lọ́wọ́ ẹni ọba ta wọ́n jí ẹni tí bá ṣe wọ́n ń kà ni wọ́n rántí lèmi fi máa ń ṣàdúrà fún gómìnà Ṣèyí Mákindé pé àpadà sí ibú kéré ó tóbi kò ní kan gómìnà Ṣèyí Mákindé gómìnà Mòore àwọn kan la jí dìde lẹ́kọ̀ọ́ bóyá ni ẹ bẹ̀rẹ̀ ta ló di àdìde dò ní àárọ̀ kí ni nǹkan tí mo sọ débẹ̀ níjọ́ wọ́n ti dìbò tán wọ́n ti gbàgbé o àwọn tíbi ti tún ra lẹ́ lọ o wọ́n ti tún ra lé lọ o bí ẹ ṣe ń ra lẹ́kọ̀ọ́ ni wọ́n ń ra ní gbogbo ilẹ̀ Yorùbá ìlú Ìbàdàn láwa yìí ẹ lọ wo ibi tó jẹ́ center of attraction gbogbo ilẹ̀ wọn ni wọ́n ti fẹ́ rà tán irú tó ṣẹlẹ̀ ní Israel àti Palestine ó lè ṣẹlẹ̀ Nàìjíríà anytime wàláì ó lè ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báwọn orílẹ̀-èdè kan ṣe ń gbèjà Israel ìran kan wà tí wọ́n ti attach ara wọn mọ́ Israel lè gbèjà wọn o kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ní tí ń bá ogun ayé majority ogun ayé kọjá ọ̀rọ̀ ẹ̀sìn Yorùbá wà níbi ipa àti tó relax bádánwò bá ń bọ̀ àní fura bádánwò bá dé àní tètè dìde nígbà àdánwò bá tó lọ tán àtọ́ni rántí mọ́ èyí ti lọ́nu wọ́n ti tún gbàgbé sára lẹ́kọ̀ọ́ wọ́n ti ra gbogbo ilé wọn tán wọ́n ti ra ilẹ̀ wọn tán bẹ́ẹ̀ náà ni nìbàdàn bẹ́ẹ̀ náà ni lákùrẹ́ bẹ́ẹ̀ náà ni ládó èkìtì bẹ́ẹ̀ náà ni nílọrin gbogbo bẹ́ẹ̀ náà ni lóṣogbo gbogbo bí tó jẹ́ central attraction wọ́n ti ra gbogbo ilé tán wọ́n ti ra gbogbo ilẹ̀ tán ẹ̀sìn pẹ́yìn lọ́mọ onílẹ̀ àwọn tí wọ́n jẹ́ ìran kejì wọ́n ti gba gbogbo bọ́dà lu yín tán gbogbo ẹ̀yìn ìlú táyìn ò lè dákodé àwọn míì ti kó màálù débẹ̀ ń sin ọlọ́mọdún náà nígbà táyìn ní dákodé bẹ̀ ẹ̀ sì ní díẹ̀ ọ̀lẹ́ ní majority ọmọ Yorùbá àwọn kan gbàgbóró àwọn kan gbẹ̀yìn ìlú níjọ́ ogun bá dé bí wọ́n bá fún yín nígboro ibi tẹ́ lọ sá sí ẹ̀tàn kó sọ́wọ́ àwọn míì ni tẹ̀ríjú náà já ta. wọ́n là mú tẹ́sí lókè mọ̀sálíkà iná sẹ́fínà tààlà tẹ́jìrì àlàlíyàbàṣí iná sẹ́fínà tààlà tẹ́jìrì àlàlíyàbàṣí. nítorí pátá ti lọ ìran Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká fẹ́ràn ara wa dénú ẹ má jẹ́ kẹ́sìn ọ̀dá fìtínà lẹ̀ láàrin wa mọ́ ẹ jẹ́ ká respect ẹ̀sìn kálukú ìwọ respect ẹ̀sìn tèmi kémi náà ó respect tiẹ̀ má tún Kùránì tèmi ń tukutu ẹni tí ń tú Bíbélì tiẹ̀ náà ń tukutu kó náà kó sì mẹ̀dọ̀ má bu olórìṣà kó lórìṣà ọmọ bu èmi náà kájọ fìfẹ́ gbé ìjẹ́nìyàn ó pàtàkì mo ti sọ láìmọye ìgbà Christian lè change kó lóun ò ṣe Christianity mọ́ kó lẹ́bọ lọ́kàn mùsùlùmí lè ní rárá o Christian lọ́kàn ẹlẹ́bọ lè sọ pé ọ̀yá mùsùlùmí lọ́kàn tó wọ́n ṣe ẹ lè change ẹ̀sìn ẹ lè change tribe tẹ́ ti jáde tí ìṣẹ̀ràn Yorùbá ìyẹn la fi gbọ́dọ̀ ṣera wa lọ́kàn Ọlọ́run má jẹ́ arógun nílẹ̀ Yorùbá fi wá lọ́kàn balẹ̀ fún wa lọ́gbọ́n màtòye tá a fi jọ gbé níjọ́ tí Boko Haram ti ń bá wa jà Nàìjíríà àárí Saudi kan kó ọmọ ogun wá o àárí Israel kan kó ọmọ ogun wá o àwọn ń bára wọn jà ń sìn Ọlọ́run ló ní á tètè pariwo wọn bá ti máa jáde fẹ́ máa lura wọn nísìn nítorí ntí ọkàn wọn ẹni fẹ́ ralẹ̀ ẹni fẹ́ ralẹ̀ ẹ bá lè ṣe Akéwùgbà Gold pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ náà dẹ̀pọ̀ thousands of acres ní a sì tún ti bẹ̀rẹ̀ promo míì lórí tọ̀nà Ìbàdàn sẹ́kọ̀ yẹn ti di méjì báyìí náà ó ti di mẹ́ta ètò fèsì express méjì ètò tí ò fèsì express ẹyọ kan gbogbo ẹ̀ ló dẹ̀ cheap a ní along Ìbàdàn Ìṣẹ́yìn road buy 1 acre get 1 acre free
òun nìyẹn. A sì ní báyìí wọ́n ní ká gate wọ́n ní ká free kan náà lọ́nà Ìbàdàn sí Èkó. Àwa ní ilé anílẹ̀ táwọn èèyàn fẹ́ tà nílẹ̀ Yorùbá ní gbogbo ìlú ńláńlá nílẹ̀ Yorùbá. Kódà bọ́ fẹ́ ra thousands of acre ọ̀fẹ́ fi dáko ni ọ̀fẹ́ dá company ni àǹfààní wà. Ájì 2024 ẹ tẹ̀lé iléeṣẹ́ wa lọ ẹ gbádùn ẹ̀dọ̀ba Umrah December àti ń prepare rẹ̀ ẹ tẹ̀lé wa àjọ gbádùn rẹ̀ bá ti ń kó ní Umrah látúndé Dubai á lọ lọ́jọ́ mẹ́ta ní Dubai kọ́nà òun ṣe ní rọrùn ẹ mọ́mọ́ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School àwọn ọmọ náà lálùbáríkà a sì tún nílé kéwú tó dáa. Bákan náà ẹni wọ́kọ̀ ẹni wáyà mọ́jẹ̀rà kálé text message tàbí kó lo WhatsApp number throughout the world ibi ọba wà náà lọ́kọ àtìyàwó ẹ̀ yóò ti wá báyìí 0057 81 81 80 00350 66 12. Ọlọ́run dákun ṣàánú àwa Mama jarogun àmín. Ọlọ́run dákun ṣàánú àwa mama jarogun. Torí wípé bá fẹ́ láfẹ̀jù Igi oko lè wó. ó lè wó. Bí àmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè. Etí mo wílẹ̀ kan wọ́rẹ̀ yẹn kí n tó lọ. Ẹ dákun, àwọn tí ẹ jẹ́ ti Òkè Ọya, ẹ lọ wò dáadáa, àwọn náà attach ara wọn mọ́ country kan o. Àwọn tọ̀hún, àwọn náà attach ara wọn mọ́ country kan o. Country wo ni Yorùbá attach ara ẹ̀ mọ́? Èyí tọ́jọ́ mọ̀ ìyá wa gan táàjọ ń sọ èdè kan náà ní Benin Republic, attach kankan. Ọlọ́run kó ṣàánú wa ni. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin.